Ìlọrin wọn láfa rẹ̀ Ìlọrin kì í sáfà wa wọn kì í sáfà wa Ìbàdàn tí exist nínú Islam kí Ìlọrin tún máa exist. Allahu Akbar. That is the truth of matter. àwọn mufti àkọ́kọ́ àwọn mélòó gan ni wọ́n jọ bẹ̀rẹ̀ rọ́bítọ̀. àwọn mélòó ni wọ́n bẹ̀rẹ̀ rọ́bítọ̀. kí ni intention wọn láti dá rọ́bítọ̀. kí ni intention wọn lórí ìdá rọ́bítọ̀ sílẹ̀. kì í ṣe irun tí ń ṣẹlẹ̀ lẹ́nu. Allahu Akbar. àwọn bàbá wa mo sì jẹ́rìí wọn bàbá Sheikh Adam rahimahullah àwọn tí wọ́n kópa láyé ní kópa kí Islam ọmọ sẹ́kù lọ gbére ni wọ́n nítorí ayé tó ti fọ́ ìgbà tó ti dàrú àìnílàákàyè tó kún ayé ó ní ẹnì kún ṣe wà lórí ipò tẹ́wàá tó wá jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ibi ọjọ́ orí lẹ̀ wà lọ àìnílàákàyè tó nípa ni wọ́n ní ọjọ́ orí yẹn pẹ̀lú ẹ̀kan tó ní kó máa jẹ́ imam fún olórí àtẹlẹ́mù fún ọba àlú fún gbogbo ẹnikẹ́ni kó máa jẹ́ ìmáàmù wọn ìmáàmù ni pírẹsidẹ́ǹtì gbogbo tí jẹ́ mùsùlùmí wọ́n ní abẹ́ẹ̀rí gbogbo bí gbogbo nǹkan ṣe ń rí ni ó ní ìpè kò sí ẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí gbogbo òṣèṣì yóò máa yẹpẹrẹ gbogbo tí jà fábàdàn ni èèyàn tó sọ bẹ́ẹ̀ fún mi wallahi taala wọn ò tó èèyàn 15. Allahu Akbar. tí wọ́n bá kọ́ mi báyìí pé ìyá àwọn tí ń ṣẹlẹ̀ yìí ṣé bàbá wa ìmáàmù ń kọ́ wallahi taala Allahu Akbar. onírọ̀ òní láti bọ̀ tán rí wọ́n ní bàbá wa ìmáàmù ń kọ́ máa sọ fún wọn ní wallahi iṣẹ́ rí bàbá jẹ́ ẹ̀dá kan láyé tó jẹ́ pé ní tí bàbá bá fi sọ ọ̀rọ̀ náà ti dé gáyà bí gbogbo àwọn fọ́nufọ́nu bá ń fọ́nu báwọn purọ́purọ́ bá ń parọ́ báwọn tí wọ́n ní làákàyè bá ń pera wọn ní tí wọ́n jẹ́ bàbá ò ní ọ̀tá ìwọ́ ẹ wo conference tí àwọn mùsùlùmí ṣe tí wọ́n wá káàkiri àgbáyé tí wọ́n ṣe nínú UI mo wo conference yẹn live ẹ wo contribution brother Kúnlé Sani Alhaji Isaac Kúnlé Sani gbogbo ẹ̀yin ọmọ ìpìlẹ̀ ó bẹ̀rẹ̀ láti ilé àwọn bàbá wa Bàásùnú nítorí pé nígbà tí rọ́bìtọ̀ bẹ̀rẹ̀ bàbá wa Bàásùnú ni wọ́n ń bẹ lórí ìmáàmù nígbà yẹn bàbá wa Bàásùnú àwọn náà ń bẹ lórí khilafa imam nígbà yẹn àwọn bàbá wa Ahmadu Rufai lókè ààrẹ àwọn bàbá ẹlẹ́sìn mẹ́ta nítorí pé bàbá wa Sheikh Adam radiyallahu anhu bàbá Sheikh Adam Olúwa kó jọ̀ọ́ kó bá ṣàlékún ìkẹ́ wọn Àmín ya Allah. ọjọ́ orí bàbá 1917 ni wọ́n bí bàbá Sheikh Adam 1917 òní wọ́n bí Sheikh Adam wọ́n bí bàbá Sheikh Abdulkarim Ahmadu Rufai wọ́n bí wọn ní 1919 ní àsìkò tí rọ́bìtọ̀ bẹ̀rẹ̀ bàbá Sheikh Adam ọ̀dọ́ ni wọ́n nígbà yẹn tí wọ́n ń jí ọmọ fún àwọn bàbá yẹn tí wọ́n dálẹ̀ wọ́n jẹ́ ọmọ fún àwọn bàbá yẹn àwọn bàbá yẹn ọmọ ní Sheikh Adam jẹ́ fún wọn. Allahu Akbar kabira. because olúwọba àlekè ọlá ṣẹ́rí ọlọ́run kò sí nǹkan kan nínú ayé yìí nígbà míì ọmọ wà tó jẹ́ pé bí èèyàn bá ní òun ó sàmọ̀ wò àwọn ọkùnrin mi kéré o I'm going to 60 years kí ìwọ tí ọpọlọ ẹ ò bá pé tó ò ní làákàyè tọpọlọ ti sọnù fún ẹ tí ọpọlọ sọnù fún ẹ àwọn obìnrin kan bẹ tẹ pé mọ́ràlá tí èèyàn máa gbé wọn sí kì í ṣe ti nìsáyí kì í ṣe tóbìnrin àìlọ́pọlọ tó pọ̀ ó ní kẹ́yìn ọmọ sọ pé ìwọ obìnrin kí ló fẹ́ gbẹ́nu wí obìnrin ilé yín wo ògùn owó dìdìrín wo àìnílàákàyè tí ń dọ̀ láàmú tó fi lè sọ àwọn àgbàlagbà gan wọ́n ní wá kì í ṣe gbogbo obìnrin ní obìnrin kì í ṣe gbogbo obìnrin lóbìnrin àwọn obìnrin kan bẹ tẹ pé bí stage wọn bá ti dé ayé ọkùnrin kódà ìwò ní ká ẹ lo zọmírù mu'anna fún wọn tẹ́ bá lo ti mọ̀sákà gan kún lẹ́lò fún wọn ẹ ní lóka ẹ jẹ́ wá sọ nǹkan kan fún yín Afa Habib ní Markaz ní yíyà kan tí ò tí pẹ́ ní yíyà 2006 kí n bọ̀ pé 2006 wọ́n ṣe òṣùbù Sheikh nínú Markaz ní Yawmun Nisa wọ́n wá pé èmi àti Khadija òní wọ́n pè ní Yawmun Nisa ọjọ́ yìí jẹ́ ọjọ́ tọ́sí Yawm al-Khamis mo wá lọ́nu Markaz mo lọ kí mudir Barnamij bẹ̀rẹ̀ wọ́n invite mi sí orí high table mudir Markaz jókòó àwọn kìrìjì gbogbo àwọn baba Sheikh Daoud Afala èmi ni guest lecturer ti gbogbo wọn retí níjọ́ náà nípa lecture Dawrun Nisa mo dẹ̀ pass different message mẹ́ta nínú Markaz èyí tó jẹ́ message tí mo fún mudir onífàbí máa rahmatin min Allah mi ní túnà níjọ́ ẹ̀ mo kàn gbíná sùn yẹn mo ní mi ní fasara rẹ̀ mo ní mi ní fasara náà sùn yìí mo ní kí bàbá ó lọ ṣe tafsir rẹ̀ kí wọ́n fi máa sòdí wọn khilafa wọn nínú Markaz lẹ́ni ìkàfíà ní òun lọ tó ń já ní àìnílà akáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́yọ̀ máa ròyìn pé ebóbìnrin obìnrin wo ọgọ́ni àìlóye ni mo sọ bẹ́ẹ̀ àìlóye ni kéèyàn ọjọ́ mẹ́kẹ́ gan how much man gbogbo àwọn bá ṣe ń ka iná ọ̀kan wá nìyẹn ní ọjọ́ yẹn náà ní 2006 bẹ́ẹ̀ ni ilẹ̀ kan mọ̀ra sójú ọ̀nà ẹlẹ́ẹ̀lẹ́ ọlọ́run bá ń sàlékún oríire tẹ̀lẹ̀kì àmọ́ fàárí àríṣẹ́ Allahumma àmín ọlọ́run bá mi tọ́ gómìnà Akálà lọ́nà wọn Allahumma àmín
wọ́n wá wá sí orí ilẹ̀ yẹn Ajímọ̀bí Ọlọ́run kó jọ kó bá wa kẹ́ wọn Àmín ya Allah. àti ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá nínú ayé wọ́n wá sórí ilẹ̀ yẹn mo wá ṣe wàlímà Qur'an fún àwọn ọmọ lórí ilẹ̀ yẹn kí ẹ̀yin tẹ́ gọ̀ tẹ́ ń wíwì kú yìí nítorí pé kò yé yín ni mo wá invite Mudiru Markaz Sórí ilẹ̀ oṣù kan síra wọn tí ó pẹ́ rárá. àwọn Same year. the same year Allahu akbar kabir. a month interval mo wá invite Mudiru sórí ilẹ̀ yẹn Allah. Mudiru náà deliver lecture èmi wọnú Markaz mo lọ pẹ̀lú ọkọ̀ méjì wọ́n fill gbogbo epo mi wọ́n ṣe mí lálejò 250,000 naira Lọ́dún náà. Allah. lọ́dún náà Allah. nígbà mo deliver lecture tán tí lecture yẹn tó ní agbára tó Tó milẹ̀. sínú everybody ń dùn àmọ́ ìjọba pé mi rí fídíò yẹn Wala hawla wala quwwata. ọkàn nìyẹn nítorí jẹ́ kí n máa wù yín lẹ́yìn òun ogun ẹ̀yin tẹ́ gọ̀ tẹ́ ń sọ pé ìsọ̀rọ̀ ti ẹni sọ èmi lọ méke Àwọn tí làákàyè wọn ti sọnù. ṣé nítorí wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń bínú kádàrá Wallahi tí mo alazim. fi wá wò pé tọ́lọ́mùbá ti ń kẹrù kò nídìí ká wọ̀ sọ́sọ́ No. ìkúkú wọ̀ sọ́sọ́ rí ìlọlé olówó ní ẹjọ́ ẹ̀bùn mi lówó Walillahi alhamd. Ọlọ́run fún mi ní kọ̀nà ọba tó ní ní sàánú mi Ọlọ́run náà mi ní sọ́wálì kàfílà tó fi máa jíṣẹ́ rẹ̀ Allahu akbar. ọwọ́ Walillahi àti alhamd. kí ní fún àmọ́ ìpò yìí lé olówó sí Nígbà tó ti kàmẹ́rà àwọn gbẹ. olùsí ni wọ́n ní gbogbo nǹkan tó kódà tí wọ́n tún bá jọba lò tẹ́ pé wọ́n ní Wọ́n tún ní gbogbo nǹkan tó wọ́n tún ní yóò wọ́n tún máa sáfẹ́ Wọ́n máa sáré káàkiri ayé. ipò olùsí náà ni wọ́n máa wà Òní lórí àjókòó náà. nítorí pé wọ́n ní kọ̀nà Allah. wọ́n ní ìdámọ́ fún tàbí وما كنت ذا قلب قنوع فأنت ومالك الدنيا سواء فأنت ومالك الدنيا سواء. bí kì í bá sànú Ọlọ́run yẹn tó ló mọ̀ fi lé wa bá Alhamdulillah. wọ́n á pè Mudiru Markaz Ní ìwọ tí 2006. ọ̀rọ̀ ọba ní 2006 Tí ó dàrú. Má ṣì gbọ́ o. wàláì wọ́n tọrọ ọba yé lọ bèrè Ó bá wa lọ. wọ́n wá wá ẹ̀yìn Ọlọ́run bá ń sàlékún oríire fún Magaji Alhaji Abdulhakeem Àmín. Magaji Alágọ̀ Amina. ẹ̀yìn Bàbá Magaji Alágọ̀. bàbá Mutaka àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn náà lọ pàdé Mudiru ní Tó tógèètì gé ti Ìbàdàn. Lọ́dún náà lọ́hùn. mi ń bẹ níbi mo ti ń ṣe program torí gbogbo àwọn èèyàn ńláńlá ti ń dé Allah. àwọn ààrẹ ti dé gbogbo àwọn gọ́fúnà ti dé Allah. gbogbo àwọn èèyàn tó tóbi inú ayé ti dé Allah. àwọn èèyàn ti dé láti home láti abroad Allahu akbar. every ibẹ̀ ti kún ni Mudiru wa ní àwọn òní tí ì lọ bí program yẹn àyàfi káwọn òde òkè ààrẹ Allahu wọ́n akbar. sálámù sí kábàárì àwọn bàbá Àwọn àgbàlagbà tí ń bẹ ń bẹ. wọ́n wá wá sínú ilé wọ́n wá lọ sálámù torí mi náà mo sálámù sí kábàárì Sheikh Adam nígbà mo wọnú Markaz Allahu akbar. ìgbọ́n wá sálámù sí kábàárì àwọn bàbá tán Naam. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú wọn wá Allahu sí ojú akbar. àgbo wọ́n gbé Oma bọ́ọ̀sì wá níjọ́ náà Allahu akbar. Oma yẹn jẹ́ Oma 3 òní wọ́n gbé wá ṣẹ́rí ní tí mú mi sọ̀rọ̀ yìí ó lẹ́yìn òmùgọ̀ tẹ́ kún ayé Tẹ̀gọ̀ púpọ̀. ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n tẹ́ káyé gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé yìí ṣẹ́rí ọ̀rọ̀ rọ́bítọ̀ tó bá di ti pẹ̀lú òbu Ọlọ́run mo kàn mọ̀ ṣì díẹ̀ ni gbogbo ohun tí ó máa jẹ́ ìlọsíwájú nípa ìsìn nínú ayé ọdún káláyé ti dáyé lẹ́nìkan tí máa ń mú àbá wá wípé ẹja ṣe báyìí bàbá wa Sheikh Adam ọlọ́mọba Radiyallahu ta'ala anhu. Amina ya Àmín. Allah. gbogbo àwọn bàbá tí wọ́n ń ṣe dáwùlà lọ́wọ́ nìbàdàn tí wọ́n jí àwọn àfa àgbà bàbá Sheikh Adam jẹ́ ọmọ fún wọn Allah. ṣé mo wí lẹ́ẹ̀kan Bẹ́ẹ̀ni, mo tún bẹ́ẹ̀ni, repeat ẹ̀ bẹ́ẹ̀ni. wọ́n máa ní àbí kàfílà àbí kò yé ni Ara rárá o, ọ̀rọ̀ tí ó dàrú. torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹlòmíì tó gọ̀ n tí ó máa wò Ó fẹ́nu rárá. lẹ́yìn ọdún tí Sheikh Adam sì dáyé ni mo sọ 1917 1917 ni wọ́n bí Sheikh Adam Eh, òní Sheikh Adam dé eh. tí olúwa ọba àlékè ọlá tó sì pẹ̀lú wọn nígbà tí mo wà léwe mo súnmọ́ bàbá mi púpọ̀ ìyẹn bàbá Sheikh Abdulkarim Muhammad Rufai Rufai. rahimahullah Ta'ala anhu. ọlọ́run kújọ kó bá ń sẹ́lẹ̀kùn ìkẹ́ bàbá Amina ya mo Allah. súnmọ́ bàbá mi débi wípé ọjọ́ fìdáwù bàbá wa fẹ́ẹ̀sì àná Bàbá wa gba ìsìn lóbi wá. bàbá wa ẹgbà ìsìn Ẹ̀sìn ló ló bí bí wá wá. Ẹ̀sìn níbi wá náà. ọjọ́ fìdáwù Ọjọ́ wọn anhu. mo tẹ̀lé wọn débẹ̀ Allahu akbar. Allahu akbar. Allahu akbar. because mo mọ̀ bàbá lára púpọ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Adam sọ Lọ́jọ́ náà lọ́hùn. níbi fìdáwù yẹn gbogbo ẹ̀ pátárì lọ́wọ́ mi yìí Allah. Allahu akbar. gbogbo recommendation tí bàbá Sheikh Adam fún gbogbo tí jà fábàdàn Allahu akbar. bàbá yẹn ní làákàyè débi pé gbogbo onú ilé kọ̀ọ̀kan ó ní bàbá yẹn mọ ní tí wọ́n ní. Allah. Ní tí wọ́n wọ̀. Ìjà àfà. Bàbá ní sàbùsí. sí àwọn bàbá eléyè ṣe bàbá lásán Allahu akbar. àwọn tí wọ́n ní káṣífù ìmọ́lẹ̀ ni Bẹ́ẹ̀ni. Allahu akbar. wọ́n ní tí ṣe káṣífù ìmọ́lẹ̀ Ulaika ala hudan min rabbihim. ọ̀tọ̀ ní ìròyìn tí bàbá Sheikh Adam fi ròyìn àwọn mahad Allahu akbar. ní ọjọ́ yẹn Ẹ ṣe tí wọ́n bá yẹn ní jẹ́. bàbá wa ní mahad al-Arabi bàbá wa Fadilati Sheikh Murtada Abdulsalam. Abdulsalam wọ́n mú ìròyìn tó ní agbára wọ́n fi ròyìn bàbá Sheikh Murtada Allahu Abdulsalam akbar. Rahimahullahu ta'ala. ọ̀tọ̀ ní ìròyìn tí bàbá wa Sheikh Adam tí wọ́n fi ròyìn àwọn Kharashi Rahimahullahu ṣé tá a bá ta'ala. ní ká máa sọ lódodo nípa àwọn ilé kéwú tó jẹ́ pilẹ̀ Allah. tá a bá ti mú àwọn àdàbí tán bàbá wa tí wọ́n bàbá Kamaldeen àdàbí Adabi bẹ́ẹ̀ ni bàbá tá gbà. a bá ti mú wọn tán Kharashi lókù Tí ó dàrú bẹ́ẹ̀ ni.
ilé kéwú Karachi òun ló kù bẹ́ẹ̀ni tó jẹ́ wípé àwọn tún ní ilé kéwú àgbà kí èyíkéyìí ilé kéwú kó tó tó máa dé lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ni. ibi mo ti wá lọ Yes. òun lọ ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Adam tí wọ́n sọ níbi fìdáwù bàbá wa gba àìsàn lóbi wa. gba àìsàn lóbi wa ìgbà tí bàbá Sheikh Adam tí wọ́n mú sí fà wá fún àwọn bàbá wa lókè ààrẹ bàbá ní ìjẹ́ wọn mọ tí wọ́n ń pè ní Kùránì ṣúyí ọ tó bá fẹ́ mọ tẹ̀fún tẹ̀dọ̀ tafsir ilé wọn lókè ààrẹ ní kó wá. Allahu akbar. bàbá ní ìjókòó tòní gbogbo òròyìn tí mò ń rò láti ẹni o ìjókòó tòní ìjókòó Al-Qur'ani àti tafsir ni. Allahu akbar kabira. bàbá Sheikh Adam ni wọ́n sọ bẹ́ẹ̀. radiyallahu ta'ala anhu. ọlọ́run kó jọ kó bá sàlékún ìkẹ́ wọn. Allahumma amin. bàbá mi tí wọ́n sì bí ẹ̀mí Sheikh Abdul Karim Ahmadu Rufai Rufai. oníkùnkẹ́wù. Alàgbà. mo rántí pé mi ì lè ka ẹ̀ máa hùn tí Sheikh Adam wá kí bàbá mi torí wọ́n kọ́ díà. Allahu akbar kabira. àfa kan wá mi wájọ kan ó ní àwọn bàbá tó bí ọmọ ni wọ́n fẹ́ jẹ́ fún Sheikh Adam ní kò yé yín ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ ń mọ̀ ni. ọ̀rọ̀ tẹ́ mọ̀ ni. wọ́n ti ẹnu bọ́tà tó máa ń pa ẹ̀. wọ́n ní wọ́n pé ilé àkọ́ láti fẹ́ pa ẹ́. ọ̀rẹ́ ni wọ́n gbogbo àwọn bàbá àti ìjẹ́ka yẹn látòrí ìbásùnú òkè ààrẹ ní ìta ọ̀kọ́rọ́ ẹ̀yìn pópó ẹ̀yìn ìsàlẹ̀ ọ̀ṣun gbogbo àwọn àgbàlagbà abẹ ọmọ ni bàbá wa Sheikh Adam jẹ́ fún wọn. Allah tí ò dàrú. nítorí pé àwọn tí wọ́n jọ lògbà tó jẹ́ àwọn tí wọ́n jọ lògbà tó fojú hàn òun náà làwọn ọmọ tí wọ́n bí ní 1919 1918 1917 1916. tí wọ́n jọ jẹ́ sàwọn ọ̀gbìn gbà yẹn. tí wọ́n jọ lògbà. àwọn ni wọ́n jọ tó pé àwọn bàbá tiwa àtàwọn Sheikh Adam ni wọ́n jọ jẹ́ ìwọ̀. olúwa ò ṣẹ́rí tí ó mú wa kì í ṣe pé dandan ni kí ẹni tí ò bá gbà ọmọ gbà. lẹ́yìn náà bó wà ní rọ́bìtọ̀ ṣe bẹ̀rẹ̀ ní gbogbo tí jẹ́ western region ọ̀nà wíbẹ̀ ta ni mufti àkọ́kọ́ ta ni mufti àkọ́kọ́. ta ni mufti àkọ́kọ́. àwọn mélòó gan ni wọ́n jọ bẹ̀rẹ̀ rọ́bìtọ̀. àwọn mélòó ni wọ́n bẹ̀rẹ̀ rọ́bìtọ̀. kí ni intention wọn láti dá rọ́bìtọ̀. kí ni intention wọn lórí ìdá rọ́bìtọ̀ sílẹ̀. kì í ṣe irun tí ń ṣẹlẹ̀ lẹ́nìí. Allahu akbar. àwọn bàbá wa mo sì jẹ́rìí wọn bàbá Sheikh Adam àwọn Rahimahullah tí wọ́n kópa láyé ní kópa kí Islam ọmọ ṣẹ́kù lọ gbére ni wọ́n. kì í ṣe pé contribution wọn nínú ayé ọlọ́mọba àṣàlékún kẹ bàbá wa ìmáàmù jẹta bàbá wa ìmáàmù àná bàbá wa ní agbẹni bẹ́ẹ̀ ni ọlọ́mọba àṣàlékún kẹ aláṣọ tó bá sọ bá dọ́ iwájú wọn tó sọ pé kí nìkan tá a bá ń sàwádà tí a bá ń sàwádà tó wá ní Ìlọrin àfa bàbá òní pẹ́lẹ́ mọ́ Ìlọrin wọn láfa rẹ̀ Ìlọrin kì í sáfà wa wọn kì í sáfà wa Ìbàdàn tí exist nínú Islam kí Ìlọrin tó máa exist. That is the truth of matter. ó ti exist tipẹ́ ṣáájú kí Ìlọrin tó bẹ̀rẹ̀ àwọn tó nítumọ̀ nínú ayé láwọn àgbàlagbà wọ́n ti maintain Islam ti pẹ́ nìbàdàn. nínú Olúbàdàn ó tó di pé tán dé lọ yìí. èyí tí ń bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nú jẹ́ nìyẹn. wípé sáfà àti wàá tán nìbàdàn ni. ṣé àwọn náà ni wọ́n tún kí ló ń ṣẹlẹ̀ gan. àwọn onílàkàyè ọ̀rọ̀ tó bá jẹ́ kó mú òkun òun ló ń làkàyè máa ń fa ayọ̀. Ọlọ́run kó gun alẹ́ ní àtàlàfíà. Àmín ya Allah. ẹ bá wa gbà yín kẹ́ ẹ máa gbọ́ lọ. Ọlọ́run jẹ́ àjọ gùn lẹ́mìí kájọ láṣepẹ́. Àmín ya Allah. a tún pàdé dáadáa ní lẹ́sìn. Bismillahi ta'ala. Ọlọ́run bá lékè Ọlọ́run bá tó tóbi jù. Allahumma amin. mo kàn mú àwọn mọ̀kọ́dìmọ̀ yẹn mo mú wá ni. èyí tó bá kàn wọ́n bẹ̀ kó mú. social media òun lọ sọ gbogbo àwọn aláìnílàkàyè aláìní tìjú láyé. ṣé social media lolúwa fi kà wá yẹn ni. ṣé social media ti wà nígbà wọ́n invite mi sí presidency lábẹ́ àná. so ti wà nígbà náà. kò tí ì sí. so ti wà nígbà wọ́n jókòó tí àwọn ìyàwó president ni. kò tí ì sí. ayé tó dàrú làwọn dìdì ni. àwọn ọmọ ìrìn kí làwọn tí wọ́n nípìlẹ̀. ọmọ tí wọ́n ní bí wọn. ọmọ tí wọ́n nítumọ̀ tí wọ́n fi rò pọ̀ mọ́ làwọn. wọn jà mọ́ kankan. Ọlọ́run ṣàánú wa jàre. Inna hadhihi tadhkira faman sha'a àwọn ọmọ ìpìlẹ̀ mọ́ra wọn àwọn kan wà tó jẹ́ pàfọ́mọ́ ni wọ́n sì ń pè láwọn ní tí wọ́n jẹ́. Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí jàre. Ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́ inú ayé lájọ wà kò sí nǹkan kan Ọlọ́run ló bẹ̀ kò sí nǹkan ilé ṣe mọ́ gbogbo ẹ ti tètè ayẹ́sì. Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí àbíà àníjọ ló kúkúrẹ́ Àmín ya Allah. nǹkan ìfẹ́lẹ́ ibi ọ̀pá wo rè o. Àmín.